Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólóhùn lọ́wọ́ ọba gbólóhùn àpọ́nlé mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo. Abọ́rúbọyè mo fi kí ẹ̀yin babaláwo. Ìbùkún Olúwa, ògo Olúwa kó máa bá gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì náà lápapọ̀. Orúkọ mi ò yí padà. Ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà. Ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà. Ó ní mo tún dé. Mojúbà àkọ́dá, mojúbà àṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà àwọn àgbààgbà lọ́tùfẹ̀, àwọn tó kọ́ jáwé, àwọn tó kọ́ wa gbò. Mojúbà fún Elédùmarè ọba tó ju ọba lọ. Mojúbà o. Wọ́n ní ewúrẹ́ tó wọlé tí òjúbà dẹran àmúso, àgùntàn tó wọlé tí òjúbà dẹran àmúso. Èmi ọmọ ọ̀dọ̀ àgbà mojúbà tèmi lónìí má jẹ́ dẹran àmúso nítorí àdáṣe náà ọmọ Yorùbá gbọ́dọ̀ ń mọ ènìyàn. Ẹ̀yin ènìyàn mi, mo kí yín tẹ́ ń wò mí ní orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé, ìlà oòrùn, ìwọ̀ oòrùn, gúúsù àti àríwá, igun mẹ́rin tó di ilé ayé mú náà nù. Iṣẹ́ òun mo mú wá fún yín lónìí. Iṣẹ́ tí mo mú wá fún yín lónìí ni iṣẹ́ asẹ́ta, tá a mọ̀ sí ìṣẹ́gun ọ̀tá. Iṣẹ́ asẹ́ta tá a mọ̀ sí ìṣẹ́gun ọ̀tá. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn a máa wò wípé ǹjẹ́ òun lọ tàbí bó ṣe bí wa láti ní ọ̀tá. Abẹ́ ẹ̀gbọ́n mi, bí wọ́n ṣe bí wa sílé ayé báyìí láti ní ọ̀tá. Nítorí wípé bí wọ́n ṣe bí wa ni àwọn èèyàn kan tó jẹ́ wípé ilé ayé táwọn wà ní wípé kán mọ iye kádàrá ọmọ òun tọ́mọ fẹ́ jẹ́ nígbèsí ayé rẹ̀ ni wọ́n ti yẹ kádàrá wa wò táwa ò mọ̀. Wọ́n ti mọ olówó, wọ́n ti mọ ọlọ́rọ̀, wọ́n ti mọ ológo lọ́jọ́ ọ̀la. Ìdí nìyí tá fi máa ń gbógun tì wá wípé ọmọ tó gòrò ẹkún tó báyìí báwo ni ó ṣe rí lò? Á rí lò pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Ẹ̀yin ènìyàn mi, ọ̀tá ò sùn, ọ̀tá ò wo lórí ọ̀rọ̀ gbogbo àwa tá wà nílé ayé yìí pátá. Ọ̀tá ò sùn, ọ̀tá ò wo, nítorí gbogbo àwa tá Ọlọ́run dá sílẹ̀ ayé pátá la lọ́tá, la lógun. Iná lọ́tá, iná lógun. Ọ̀rọ̀ wa dàbí ẹni tí wọ́n lé ò gbọ́dọ̀ dúró, nítorí tó bá dúró ọwọ́ ayé àtẹ́, tó bá dúró ayé àrímú ọ̀pọ̀lọpọ̀. Ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ ká ṣiṣẹ́ ìṣẹ́gun ọ̀tá. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ ìṣẹ́gun ọ̀tá. Elédùmarè tẹ́ ń wò gan kò kọ́ àjò. Tó bá kọ́ àjò ní kí ló dé ewé, kí ló dé egbò fún? Ó dá ewé, ó dá egbò, tó wá dá lọ́tọ̀ọ̀tọ̀ tí orúkọ rẹ̀ ò jọra wọn, tó tún yàtọ̀ síra wọn. Ọlọ́run ló dé ewé náà, ló dé ewé sísì, ó ló dé ewé ewúro, ó ló dé yọ̀ mísínmísín. Ó dé wúro, ó ní pé ká máa jẹ́ kó máa korò kí gbẹ̀yìn rẹ̀ kó máa dùn. Ó dé yọ̀ mísínmísín, ó ní kó máa dùn lẹ́nu lásán, kó má ní ìkorò kankan. Ṣe rí i pé Elédùmarè ọba tó tóbi ni. Ẹ̀yin ènìyàn mi, ẹ má jẹ́ ká dúró, ẹ má jẹ́ ká sùn. Ẹni ò bá sùn ọkùnrin ó tètè sùn, yóò lè tètè sùn síbi tó dáa. Tí ẹ bá ní báírò àbí ẹni kìíní ká tètè máa kọ kalẹ̀, àbẹ̀gbọ́ ká tètè máa kọ sílẹ̀ lẹ̀. Asẹ́ta wọn fẹ́ fún wọn yìí, asẹ́ta. Bọ́tà bá gbógun tán bá pé ọgbọ̀n láṣẹ ìgbìmọ̀ rẹ̀ àwọn aláwọ̀ borí wọn. Ọwọ́ ayé ò ní tẹ̀ wá, ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ wá, a ó ṣẹ́gun gbogbo wọn lé ọ̀dọ̀ kan. Ó yá, ẹ bá mi wá ewé iṣu kọ. Ewé iṣu kọ. Kí ni wọ́n ń pè léwé iṣu kọ? Ẹ mọ̀ yí pé àwọn iṣu tá ń jẹ yìí pé oríṣiríṣi. Iṣu dàgídàgí wà, iṣu kọ́ wà, àti iṣu gángan. Iṣu dàgídàgí, iṣu kọ́, iṣu gángan. Iṣu gángan ló sábà kọ́mọ́ jù táwọn èèyàn táwọn sábà rà jẹ iṣu gángan. Iṣu dàgídàgí àwọn tó bá sábà máa ń loko, wọ́n ti mọ̀ ní jẹ́ iṣu dàgídàgí tiwọn, àti iṣu kọ́. Iṣu kọ́ yìí a máa gùn gbọ́rọ̀gbọ́rọ̀. Ẹ yẹ dúró lọ́dọ̀ àwọn eléku lọ́jà tẹ́ ẹ bá dá tútù rẹ̀ mọ́. Ẹ bá mi wá iṣu kọ́.
ẹ sì bá mi pa láńdẹ̀rí pípọ́n aláǹgbá láńdẹ̀rí pípọ́n. Ẹ bá mi wá èpo ọ̀bọ̀ èyí tó gbó dáadáa. Ẹ má wọn nǹkan wọ̀nyí ẹ gún nínú odó. Ẹ gún nínú odó. Odó ló dá. Odó ló dá ju odó. Láńdẹ̀rí pípọ́n tá a bá fẹ́ lò ẹ jẹ́ kó jẹ́ láńdẹ̀rí pípọ́n òòjọ́ tí wọ́n pa lóòjọ́ ló fẹ́ dá jù. Ẹ gún àwọn kinní yìí mọ́ ọṣẹ èyíkéyìí tó bá wù yín. Bó jẹ́ ọṣẹ dúdú ni o, bó jẹ́ ọṣẹ funfun àbúrò, bó jẹ́ ọṣẹ Ghana, bó tún jẹ́ ọṣẹ Lux àbí ọṣẹ Joy, èyí tí Elédùmarè bá ní pé kẹ́ nífẹ̀ẹ́ sí inú ẹ̀ kò sí èyí tí ò bá lọ. Bẹ́ẹ̀ ni Ìṣẹ́gun ọ̀tá ni. Ẹ máa fi ọṣẹ yìí wẹ̀ ní alalẹ́ ṣùgbọ́n kò sí ní tá a máa ń wẹ̀ lójoojúmọ́ o. Ẹ̀ẹ̀kọ̀kan ẹ jẹ́ ká máa gbìyànjú ẹlẹ́àárín ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Ọmọ lè wẹ̀, ìyàwó wa lè wẹ̀. Ẹ jọ̀wọ́ ayé ò ní mú wa o. Gbogbo ọ̀tá pátá ni ò fi wá sílẹ̀ lọ láṣẹ Èdùmàrè. A ò rí ògo wa lọ. Ẹ má jẹ́ ká dúró, kò sí tó lébi iṣẹ́ yìí. Iṣẹ́ yìí ò le. Iṣu kọ láńdẹ̀rí púpọ̀ àti èpo ọ̀bọ̀ kẹ́sì gun wọn ṣe kẹ́ máa wù ẹ́ kẹ́sì mọ́ ṣẹ́gun ọ̀tá yín. Ògùn pọ̀ gìgì ọ̀rọ̀ kọ́ lógun. Ewu ẹyọ kan a máa jẹ́ lójú gbọ́ Ògùn lọ. Àṣẹ ọlọ́ba ń gbọ́. Ewu ẹyọ kan péré a lè gún lásán kó a máa jẹ́ ju gbọ́ Ògùn lọ. Ká fi lé kóògùn ká fọ̀tàn ọ̀nà jáwé kọ́ lógun. Ọ̀hún Elédùmarè àtẹ̀yìn tójú bá yẹn tó bá ní làákàyè ló lè mọ Ògùn tó ń jẹ́. Ló lè mọ iṣẹ́ bí iṣẹ́ ṣe lágbára ṣọ́ra. Ẹ bá mi ṣe. Ẹ ṣiṣẹ́ náà. A ti mọ̀ pé a ti wọlé ayé yìí ná. A sì mọ̀ yẹ pé béèyàn ò bá dúró èèyàn ò ṣẹ́gun ọ̀tá á dé ibi tá a fẹ́ dé. Á dé bẹ́ẹ̀. Ẹ jẹ́ tó ń bọ̀ yín ní iṣẹ́ kan kó jẹ́ extra ló ń tẹ̀. Ẹ jẹ́ ń bọ̀ yín ní iṣẹ́ kan kó jẹ́ extra. Iṣẹ́ òun yóò jẹ́ ẹ jẹ́ ń bá yín wò nítorí kò sí nínú àkọlé mi tẹ́lẹ̀ tí mo fẹ́ ṣe lónìí. Àwúre ni. Ẹ bá mi gbọ́ àwúre yìí. Àwúre yìí dáa púpọ̀ gan. Àwúre tó dáa tààrà ni. Àwúre tó dáa tààrà ni. Ká má fọ ọ̀rọ̀ gùn. Ẹ bá mi wá èso imí eṣú. Èso imí eṣú orí ìnàkí ìgboro ìdí àtàrí kan ẹ jò pọ̀. Ẹ máa fi dín ẹyin jẹ ní ẹ̀mẹ́ta. Ìbílẹ̀ ẹ máa fi dín jẹ ní ẹ̀mẹ́ta. Oníṣẹ́ ọwọ́ tó bá lu iṣẹ́ àwúre yìí yóò gba iṣẹ́ Jésù. Ayé ò sọ pé àwúre wa lọ ń wẹ̀ yìí. Àwúre wa lọ ń lò yìí. Ẹ bá mi ṣe. Iṣẹ́ tí n bá fún yín ọ̀rọ̀ ẹnu kọ́ iṣẹ́ tó ń jẹ́ ni. Ká mọ́ jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ YouTube group mi yìí YouTube channel mi yìí ẹ bá mi subscribe. Eléyìí lè fún láǹfààní tó Elédùmarè bá tún ní pé ká tún fi iṣẹ́ mi kalẹ̀ ó lè jẹ́ àǹfààní gbogbo ayé. Kọ́ mọ́ jù bá ń lọ ire o.